Hi everyone, welcome to my channel. Àǹfààní pọ̀ ń bẹ nípa pé ọkọ yẹn nípa ìwà rẹ̀lẹ̀, kéèyàn má ṣe ọ̀kánjúà, kéèyàn má ṣe wọ̀bìà, kéèyàn ní ìtẹ́lọ́rùn. Ifá ní ọkọ ọmọ lọ́rùn bí iye kan ọkọ ni nípa bá a ṣe gbégbé ayé. Ifá ó ní í ṣe láti bí òbí ó ṣe ní oyún, bí ó ṣe bí ọmọ làfi ń dá ẹsẹ̀ ń táyé, bí ọmọ náà ó ṣe irú ohun tí ọmọ náà ó jẹ́ máa tí wọ́n bá dá ẹsẹ̀ ń táyé. Ifá ní ọ̀sọ́ irú ìdàgbàsókè ọmọ ara inú Ifá ni tó wà, tó sì jẹ́ wípé nígbà tí ọmọ náà ní tí ó jẹ́ láyé Ifá ti sọ́lẹ̀, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ òwe. Ifá tẹ̀yàn ọmọ awo tí ó wà kọ́fá ní ìsìn ó gbọ́dọ̀ mọ ìwé, kì í ṣe pé wọ́n bá kàwé tán tó jáde yunifásitì láti òpin ọmọ akọ́fá ọ láti JS3 wọ́n lè bẹ̀rẹ̀ Ifá kíkọ́. Kápẹ́jọ́ ni primary 6 dá, ṣùgbọ́n primary 6 ọ̀ jámọ́ kankan dàbí alára ní ìsìn àfi tó bá lọ private school. Ṣùgbọ́n láti JS3 ó ti lè máa kọ máa kà, yóò máa àmì ọ̀rọ̀ tí Ifá yẹn gbọ́dọ̀ mọ Yorùbá dáadáa tí ó mọ dòrè mí fà sọ́ láti dó. So ó gbọ́dọ̀ mọ torí ó ní í ṣe pẹ̀lú àmì òkè, àmì ilẹ̀, àmì ohun àárín gbọ́dọ̀ mọ̀ dáadáa. Tó sì jẹ́ pé ẹ̀kọ́ Ifá ẹni tó bá fẹ́ mọ̀ yóò lo ó pé akéré pin yóò lo ọdún 5. Tó bá tún fẹ́ kọ́ ìpele míì ní àkọ́túnkọ́ yóò lo ọdún 3 àmọ́ ní ọdún 8 sí 10. Lẹ́yìn ìgbà a lè fún ní yọ̀ǹda. Tó jẹ́ pé ẹ̀kọ́ tá a lè pè ní elementary, junior high school nídìí Ifá, high school àti kó graduate ó ti kọ́ débì kan nínú Ifá láàrin ọdún 5. Ó lè mọ́ tí ó bá kọ́ déédéé ló fi lè mọ 256 tàbí dákọ̀ ọdún 3 ẹlẹ́ẹ̀kejì. Yóò gbọ́dọ̀ ti kọ́ tó bá mọ nǹkan tí ń ṣe tó ní àfọkànsí. Ó ní í ṣe pẹ̀lú sọ̀yè, ó ní í ṣe pẹ̀lú kí a má máa wo nǹkan móhùnmáwòrán jù tàbí ń tọ́gba ayé ní ìṣèjọ́ pé fóònù làwọn ọmọ wa tẹ́jú mọ́ ranranran. Fóònù lè ràn wọ́n lọ láti kọ́ Ifá ọ nípa kíka ohùn sílẹ̀, nípa kọ́ka ohùn kò tó ká àwòrán. Ṣùgbọ́n kì í ṣe pé ọ wà kọ́ ọ wà jùlé ọkọ̀ bóyá lórí ìrìn ni bó bá délé lọ jókòó tì ìwé ọ wà tó ṣe ẹ̀dá rẹ̀ lọ́ọ́ dàkọ síbẹ̀ kò sì máa rán. Kí Ifá tó lè wọ̀ ní agbárí èèyàn gbọ́dọ̀ rán ní ìgbà 50 times. Ó rán lẹ́ẹ̀mẹwàá báyìí kó dákẹ́ díẹ̀ kó tún ṣe àwọn nǹkan míì lọ kó tó rìn sá kó tó láàrin ọjọ́ 4 péré ó gbọ́dọ̀ rán nígbà 50 sí 50 to 70 times. Téèyàn bá ti lè rán tí ì ṣe òpònú tí ò fọ́ inú tí ò fọ́ gbé mú ó gbọ́dọ̀ dùn ságbárí rẹ̀. Ifá ní í ṣe pẹ̀lú ọkọ ní nípa ìwà rẹ̀lẹ̀, bí èèyàn ṣe bọ̀wọ̀ fún ọ̀gá, bí èèyàn ṣe bọ̀wọ̀ fún àwọn olúwo ẹni, bí èèyàn ṣe bọ̀wọ̀ fún alájọgbé, bí èèyàn ṣe nífẹ̀ẹ́ nìkejì. Kì í ṣe Ifá lọ́kọ́ pé fẹ́ràn ọmọ nìkejì gẹ́gẹ́ bí ara, bí èèyàn ṣe nífẹ̀ẹ́ ara èèyàn, bí èèyàn ṣe ẹ̀tanú, bí èèyàn ṣe kèéta. Ifá kọ́yàn ní gbogbo èèyàn. Babaláwo kì í ṣe oògùn owó pé ẹ lọ máa gé orí, ẹ máa mú ẹsẹ̀, ẹ máa mú ọwọ́. Babaláwo yìí ṣe oògùn owó pàápàá, ṣùgbọ́n babaláwo ó lè ṣe nǹkan kí ọjà ó máa tà, kí àgbéga ó máa dé bá iṣẹ́ èèyàn, kí èèyàn ṣiṣẹ́ ìjọba kó ní àgbéga ń bẹ̀, káwọn ọ̀gá rẹ̀ wọ́n máa yọ́nú sí wọ́n má bínú rẹ̀, kí nǹkan rẹ̀ máa lọ déédéé. Babaláwo lè ṣe gbogbo èèyàn. Babaláwo àbí nípasẹ̀ Ifá
tí wọ́n máa ń du oyè tó jẹ́ èèyàn 5 àbí 10 Ifá náà wọ́n máa dá tí wọ́n wá gbé Ifá kálukú wò tí wọ́n wò pé èyí ló kún jù. Àwáwí ayé ìsìn tí àwọn olóṣèlú ń fi àlùmọ̀kọ́rọ́ yín tàbí tó wọ́n pè ẹnìkan ní Ifá ìlú kan tọ́pọ̀ ní tó bá ti wí gbà á náà ni àwọn afọbajẹ ìlú wọn gbà. Tí wọ́n bá fẹ́ èèyàn tí ọ̀tọ̀ gan jẹ́ oyè ńgbà míì ìlú wọn ò ní láárí kò ní lọ wájú kankan yọkọ̀ wà bí omi odò adẹ́gùn ni tàbí kọ́ máa tún jó àjò rẹ̀yìn gan. Ifá ni wọ́n fi yan ọba nínú ìlú. Kúrò ìtọ́ ṣe Ọ̀ṣun tá à ń ṣe lóṣogbo arúgbá tí ń rúgbọ́ Ọ̀ṣun tó gbọ́dọ̀ jẹ́ omidan tí yóò tí ì mọkùnrin nígbà máa fẹ́ tí kàn bá lọ ilé ọkọ àárín oṣù 3 rẹ̀ wọ́n yan arúgbá míì. Ifá ni wọ́n máa ń dá. Wọ́n lè kọ́ ọmọge bíi 5 tí wọ́n pe àwọn ìyáálé kan tí wọ́n ti yàn wò pé lóòótọ́ àwọn ọmọ èyí ọkùnrin mọkùnrin rí. Ìṣọkùnrin ni ó yàn wò àwọn obìnrin ìyá tó ti dàgbà tàbí àwọn tó ti ṣe arúgbá nǹkan rí. Wọ́n wá dá Ifá wọn lọ́tọ̀ọ̀tọ̀. Ìtọ́ bá kún jù ni ọba tó bá wà nípò yóò mú. Ifá láàfin yàn kì í ṣe pé ẹ̀wù kì í ṣe pé kẹsàlọ́ ọmọ kan wá rárá. Ó sì gbọ́dọ̀ wáyé láti inú ìdílé ọba gangan ọba tó bá wà lórí oyè. Tó láti tún ìlú ṣe Ifá ni. Ifá tàbí dá ọjà ó wà irú àwọn shopping mall tí wọ́n kọ́ káàkiri nísìnyí wọ́n kàn fi ìgbàlódé kọrin tí wọ́n bá ṣe ìtalẹ̀mọ́ wọ́n gbọ́dọ̀ wá àwọn nǹkan tí wọ́n ti rì mọ́lẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé èrò ọmọ wá láti gbàrà láti gbòòrò torí ẹsẹ̀ gìrìgìrì ní máa lọ lé kán ẹsẹ̀ gìrìgìrì máa lọ lé irun ẹsẹ̀ gìrìgìrì ní máa èrò ìdá nílé aládé gbogbo àwọn nǹkan lóríṣiríṣi tí wọ́n ṣe sí inú ibòmíì tó sì jẹ́ pé tí wọ́n lè ṣe fi dá ọjà èèyàn náà lè ṣe fún individual fún ara èèyàn tó jẹ́ olókòwò. Gbogbo ọjà tó wà lóṣogbo ìpátá ìsọtìlú mi o gbogbo ẹ̀ ní ọwọ́ Ifá ti wà látọ̀rí àwọn bàbá àwọn ọjà tuntun tí wọ́n dálẹ̀ lójú títí àwọn ìta àjọ kópa ńbẹ̀ wà tó jẹ́ pé mo tẹ̀lé àwọn tó tún jẹ́ àgbà fún mi tá a jọ ṣe tó sì jẹ́ pé ń gbèrú títí di òní olónìí. Ọ̀nà tí wọ́n gbà lo Ifá ọ̀nà tó pọ̀ ní tá a lè pèyàmọ́ ni fún ìwúlò àwọn ẹ̀dá tó sì jẹ́ pé tó bá tó di ọjọ́ ogbó gan ó tún ní ìlànà tí wọ́n tó fi sin èèyàn nílànà ti ìbílẹ̀ tó fi jẹ́ pé ń tì yóò tẹ̀rí gbaṣọ dáadáa ó sì tún lọ já àbọ̀ tó dáa fún àwọn bàbá rẹ̀ àti bàbá rẹ̀ tó ti lọ. Ṣe pé a kàn mú akẹ́rùn sí la gbé bọ́ọ̀lù àbá kan gbé bọ́ọ̀lù lásán. Ètò Ifá ó wà nípè láti ìlóyún ìbímọ ìdàgbàsókè èèyàn àti títí di ọjọ́ ogbó jẹ́